December jọ wọ́n kó jọ pẹ̀lú ọpọlọ ni wọ́n fi jẹun ńlá ń lò lẹ́nu ẹ̀yin sọ December dibi tẹ́ lọ́wọ́ ti máa bá yín sọ̀rọ̀ tẹ́ ti máa nàgà lọ́ọ́ wo Ọlọ́run èèyàn mélòó ni Jésù wòran fún ní December àti January ẹ̀dá kọ wọn èèyàn mélòó ni Jésù ríran tó fi jẹ́ pé ilé ẹ̀mọ́ ríran ẹ̀ wá ní ríran sí tálíkà àfẹ́ni ó ti lóko nú ayé majority yín gbẹ̀tùgbẹ̀tù lẹ̀ ń lò oògùn burúkú ẹni ẹ bá ti sọ fún àfi dandan kó ṣẹ gbogbo eléyìí tẹ́ sọ lórí Tinubu èwo lọ́sẹ̀ ń bẹ̀ nígbà tó fẹ́ dìbò wọlé ibi ọ̀rọ̀ ọmọ Nàìjíríà súnmi sínú Tinubu òun náà ní ọ̀nà tó kó gbogbo wọn mára àwọn ní àsì sọ pé òní wọlé wọn láwọn rí mùsùlùmí wọn wí kírísítẹ́nì wọn wí ẹni onítàdísánálìsì wọn wí àwọn náà ní tó gbàdí àrò kẹ̀kẹ̀kẹ̀ àwọn tí wọ́n ṣe wàhálà gan wọn rí kankan mọ́ àwọn wọ̀nyí ní tó gbàdí àrò àwọn náà tí ṣe ọpọlọ ẹ̀yìn tẹ̀ ń bẹ ní pósì wọ́n sọ pé àwọn ríran wọn ni wọ́n rí ìran tẹ́ rí tẹ́ lè já mọ́ bí oil epo petrol tó wà ní ilẹ̀ Yorùbá ẹni ó bá ríran dáadáa kó já mọ́ bí epo wà ẹni ó bá ríran dáadáa kó mú wa débẹ̀ pé ní ọ̀gángan bíbá yìí gold bẹ́ẹ̀ Olúwa ni wọ́n deposit ẹ̀ síbẹ̀ ẹ̀yin ò lè rí yẹn o ẹ̀ ní rí lithium kẹ́ẹ̀kanrin lọ́sàá kẹ́ẹ̀ pé gbogbo àwọn geologists wa kankan iṣẹ́ wọn wa lithium bẹ́ẹ̀ bíbá kádẹ̀ bá bẹ́ẹ̀ ẹ̀yin ò ní rí yẹn àmọ́ ẹni tó ti ga láyé lẹ́mọ̀ ríran ikú ẹ̀ ẹni ó ti jẹ́ nǹkan láyé lẹ́mọ̀ gbúra àìsàn fún ẹni tí a ti tọ́lọ̀ ti gbà fún láyé lẹ́mọ̀ owó náà kó ṣubú. irú ẹ̀ ní tarákùnrin kan tó yẹ káwọn ará Ṣakí kan fàjà kan fi chain ajá kan fi dè mọ́lẹ̀ kọ́ mọ́ bà wọn ló kọjẹ́ oní Saheed Òṣùpá òkú nígbà òní wo gbogbo wèrè wá wo ní Islam ọlọ́run ṣàánú wa àwọn eléyìí ò sínú Islam tẹ́lẹ̀ ìbọ̀lẹ̀ tí wàá tún rí ká máa ríran kí mùsùlùmí ọmọ ríran bẹ́ẹ̀ni kò kú ní January 10 ọba orin Saheed Òṣùpá nígbà tí a jọ sọ̀rọ̀ mo ti sọ̀rọ̀ kan ẹ fọwọ́ra lórí bẹ́ẹ̀ ṣe fọwọ́ra ọmọ lórí ẹ fọwọ́ra lórí ọmọ aláìgbọràn ẹ fọwọ́ra lórí ẹ fọwọ́ra lórí bẹ́ẹ̀ ṣe fọmọ ọmọ bú bẹ́ẹ̀ ṣe fọwọ́ra lórí ẹ fọwọ́ra lórí ọ̀rọ̀ burúkú pọ̀ jù nígbà tá a wà ní kékeré arákùnrin kan bẹ wọn máa ń pè ní Agbádọ́ Ọkúgbàrò òun náà máa ń ríran sáwọn èèyàn tó bá sọ fún yàn pé yóò kún jọba àwọn tó wọn mọ mọra ni ìyá kan wá ń kọjá lọ́jọ́ náà lọ́ba ní arábìnrin tí ń lọ láàrin ọjà fa Olúwa náà ń ṣe ẹ ọmọ méjèèjì tó bí ọjọ́ kan náà ni wọ́n kú láyé ọjọ́ báyìí sí ni tí ìyá yẹn gbọ́ èyí ó rò pé ìyá yẹn ya wèrè ó dì mú ní bùjẹ bí ìgbà tí ajá ń gé èèyàn jẹ ní pé dá padà orí ẹni ó ti sẹ kì í sórí ọmọ òun ẹnìkan ọgbà yá yìí lẹ lọ́wọ́ ẹ o nígbà yá yìí fẹ́ gbẹ̀mí ẹ ní dá padà kọ ọmọ rẹ ò ní kú ọmọ rẹ ò ní kú ọmọ rẹ ò ní kú ńgbò wíwíwíwí tó tẹ yá yẹn lọ́rùn yá yẹn wá jùlẹ lọ́wọ́ tàkìtì déédéé déètì tó bá àwọn ọmọ ìyá yẹn òkú déédéé dọ́ọ̀nù náà jáde láyé àwọn ọmọ ìyá yẹn ń bẹnu apàṣẹ Nàìjíríà lẹ́nu àwọn tí mo mọ̀ délédélé ni wọ́n dáadáa nítorí náà tó o bá ti rí èèyàn tó bá ti ń wíwíkúwí nípa ìgbésí ayé ẹ tètè mú kó dá padà majority wọn ń fi nǹkan bá ẹnu ni o ìwíkúwí náà nítorí pé wọ́n fẹ́ jẹun nítorí pé wọ́n fẹ́ lórúkọ kí ló dé nǹkan mọ̀ wá bàjẹ́ báyìí nǹkan bàjẹ́ níbi bàjẹ́ wà rẹ̀ ni tí ó tún ṣe nǹkan bàjẹ́ níbi bá rẹ̀ ni tí ó ṣe báyìí ọba orin Saheed Òṣùpá nínú orin rẹ̀ ni ló sọ wípé táwọn tí orin yẹn nù yín. wọ́n lọ́rọ̀ lórí bó ṣe rí. wọ́n lọ́rọ̀ lórí bó ṣe rí ìyá ọmọdé yìí dà o. ẹ pè ìyá ẹ wá. a fẹ́ mọ bó ṣe ṣe jàre. bó ṣe tọ́mọ Táyọ̀ mọ́ fi bàjẹ́ kan tó yìí. kéèyàn tọ́mọ Káyọ̀ mọ́ pé èmi kò dáa. ṣé ẹ ti gbọ́ Saheed Òṣùpá ti kọrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀kan náà ríran ní Pàṣọ níbi ọjọ́ díẹ̀ sẹ́yìn tó ní akílódé wọ́n rán yín sáwọn ọmọ yìí ní ogún òdílé ni wọ́n ẹ lè nírú wọn nínú ìdílé yín kẹ́yìn ọmọ kẹ́mọ sáná ní kiri báyìí ẹ lè nírú wọn nínú ìdílé yín kẹ́ sọ pé ká kú ẹ lè ní wọn nínú ìdílé yín kẹ́ sọ pé kí nǹkan ṣe wọn kí ló dé tẹ ìyá wèrè ká Nàìjíríà bá ìjọba Nàìjíríà ẹ wá ṣe tó yẹ kẹsẹ ara rẹ jí ká ideology lélẹyìn náà àwọn tí wọn rí ìran sáwọn èèyàn láì gbéṣẹ́ rán wọn àwọn tí wọn máa sọ ọ̀rọ̀ ọkú èèyàn ọ̀rọ̀ àìsàn èèyàn láì gbéṣẹ́ rán wọn àwọn tí wọn jẹ́ nire wọn ti fi kíní ẹ̀ bà wọn ló kọjẹ́ torí àwọn kan bẹ tí wọn jẹ́ nire
àmọ́ gbogbo ẹ̀ tí ó ti di bákan náà àfi kíjọba kan kó ajá ẹ̀yin ará Ṣakí ẹ bá wá ajá tí wọ́n fi sọ chain ajá ẹ fi di ọkùnrin mọ́lẹ̀ kó tó wọjà ẹ fi dé mọ́lẹ̀ kó tó wọjà òun náà ló sọ lọ́lọ́run nígbàkejì Ọlọ́run òun ló sọ lọ́lọ́run kú oníjọ́ kẹta ló ń jí ọmọ àlè ọlọ́bọ̀ kọ̀rọ̀ bìkan bí ṣe ń fa tíbí ní jẹ nǹkan míì fúnjọ́ mẹ́ta ó dé lọ́lọ́run jí dìde ọ̀rọ̀ yìí wọ́ọ̀tì ọ̀rọ̀ tó yẹ kó jáde lẹ́nu àfáà tó bá ti lórúkọ bẹ́ẹ̀ ó ti lọ mú níbi tó ká àwọn tá a jẹ́ èèyàn Saheed Òṣùpá sáà máa wá wòran ni àwọn tá a jẹ́ èèyàn Paso sáà máa wòran ni àwọn ọmọ ológo inú ayé ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀ríran yìí kí ló dé tẹ́ ẹ ríran rí ásídẹ̀ǹtì Anthony Joshua ó yẹ ọ̀rẹ́ nìkan péré nínú yín tí ó ríran rí ásídẹ̀ǹtì Anthony Joshua àmọ̀rẹ́ nìkan kan tó mọ̀ sọ̀rọ̀ tí ásídẹ̀ǹtì yẹn fi ṣẹlẹ̀ kálẹ̀ nìkan nínú yín kó ranjú mọ́ Anthony Joshua ni yóò ti sọ̀rọ̀ ẹ̀ lọ́lọ́run nísìn torí gbogbo àwọn ará abúlọ̀dù ni wọ́n mọ̀ wá bọ̀ nígbà tí wọ́n bọ̀ òrìṣà Ọlọ́run máa fi hàn yín ní pẹ́ rí nǹkan kan ẹ wá jẹ́ káyé ó sinmi ẹ fún wa ní sinmi bẹ́ẹ̀ bá níṣẹ́ lọ́wọ́ ẹ lọ́wọ́ àṣẹṣe àwọn kan ń bẹ lókè wọ́n yìnbọn o àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n yìnbọn o àwọn kan ń bẹ lókè wọ́n tàbẹ́ àwọn kan ń bẹ nílẹ̀ wọ́n yìnbọn àwọn òkúkú lọ́ta lọ́wọ́ bẹ̀lẹ̀ bá ìláyé wáyé ìdú ọba ẹ̀dá o báwa pẹ̀tù sí wọn lọ́kàn. arimu mi ká lè rojú sádìní olúwa mi ká lè rojú sádìní olúwa mi ká lè rojú sádìní olúwa mi o ká lè rojú sádìní olúwa mi ká lè rojú sádìní olúwa mi. ànílé ayé fojú pọ̀ bí ẹ̀kọ́ alẹ́ ni Ọlọ́run wà là ló lè yọ o kàmí mẹ́ni tí ó la olúwa mi. àmì o kàmí mẹ́ni tí ó la olúwa mi kàmí mẹ́ni tí ó la olúwa mi o kàmí mẹ́ni tí ó la olúwa mi kàmí mẹ́ni tí ó la. ìjọba Nàìjíríà tẹ ẹ bá kó wọn ẹ rí àwọn tí wọn tọ́ sí àrò nínú méjọ́jì àwọn yẹn tó yẹ ká kó lọ psychiatric hospital wọ́n pọ̀ nínú wọn wọ́n jẹun lára àwọn èèyàn wọ́n bá yé àwọn èèyàn jẹ́ tààrà ìwọ ríran láyé tiẹ̀ náà rí báyìí oríran lè kú olójú kan náà oríran lọ ọmọ ibi tó ti jẹ tó ti ìwọ gan tó ń ríran sí gbogbo ẹ̀ ń jẹ́ òní kú tiẹ̀ gan jẹ́ àwọn ọjọ́ tí wọ́n ló kù ànáǹsì ẹ̀ péjọ báyìí ló kù kálẹ̀ ní gbórí bẹ́ẹ̀ péjọ náà ló kú láyé kálẹ̀ bá àwọn olójútùú ní ọ. àwọn ọmọ tẹ́ ẹ bí kí ló dé tẹ́ ẹ ríran sáwọn ọmọ tẹ́ ẹ bí ìjọ wo làwọn ọmọ yín fẹ́ kú ẹ ríran kú sáwọn ọmọ tẹ́ ẹ bí ẹ já mọ̀ ìyàwó yín kí ló dé tẹ́ ẹ ríran kú sí wọn kí ló dé tó jẹ́ pé àwọn tí a bá ti sori ilé inú ayé lẹ́yìn ríran sí àwọn ilẹ̀ bá yé wọn jẹ́ àwa mùsùlùmí anábìlẹ̀ ni wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ fún tó bá gbà á gbọ́ 40 ọjọ́ Ọlọ́run nígbà wọn tó o bá gbà á gbọ́ lásán kó dodo ní sọ káfíńtà wàsá ìtọ́run wà lọ sọ̀dà ẹ lọ sọ́ra yín dáadáa ọjọ́ ẹ̀san ń bọ̀ ọjọ́ ya yín bọ̀ inna rabbaka labil mirsad Ọlọ́run dúgọ̀ fún ya yín ni gbogbo ẹni wọ́n bá ṣe irú ẹ̀ fún Saheed Òṣùpá Bùkárí bá kì í ṣeéṣe ẹ̀wù akẹ́ lórí ọ̀rọ̀ yìí ẹ̀wù wa bàbá dáadáa ọmọ tó bá burú nínú ọmọ bàbá ìfọwọ́ra lórí tó bá sì fọwọ́ra lórí ọmọ bóun ó ṣe ṣe ẹ̀ka akọ́kọ́ ọmọ tó yẹ ká ẹ fọwọ́ra lórí bí ẹ̀ ṣe fọwọ́ra ọmọ bú lórí nínú ẹbí nítorí náà níparí Al-Qur'an Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an Ọlọ́run ní la ikraha fid-din qad tabayyana rushdu minal ghayy. There's no compulsion in religion. ọ̀rọ̀ ya ọlọ́sùn tí wọ́n sún lé ẹ̀ ná ẹ̀yin ọlọ́pàá ẹ dákun ẹ wádìí dáadáa o kó má jẹ́ wípé ẹnu àwọn àfáà yẹn ló kó bá wọn o ẹ wádìí o ó máa ń ṣẹlẹ̀ nígbà míì tó jẹ́ pé wíwá tán wá ń jọ sí yẹn ló ti ṣàkóbá fún wọn ẹ wádìí o ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé wíwá tí wọn wà lọ́rùn kàn fẹ́ fìyà jẹ wọn pé tá ń bẹ̀ yín sẹ́kẹ̀ máa lọ sọ fún yẹn pé àfihàn ládùúgbò wa tá ń bẹ̀ ọ̀sẹ̀ la ikraha fid-din. There's no compulsion in Islam tipátipá ọgbọ́dọ̀ mọ́ bá wá sẹ̀sìn kò sínú Islam Kùránì lórí bẹ́ẹ̀ àmọ́ tẹ́ ẹ bá wádìí tí wọn bá wá láwọn ni wọ́n sún lé ìyá olórìṣà yẹn náà
ẹ bá fìyà gílágílà jẹ wọn o ẹ má jẹ wọn bọ́ mẹ́ o ẹ má jẹ wọn bọ́ o àwọn ọmọ wọn ní majority àwọn tí ń da ayé rú ìtẹ́nugbẹ́ra wọn lẹ́lẹ́sìn o tó bá jẹ́ pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti jáde nínú àwọn landlord association ẹ̀ tán sọ̀rọ̀ lórí íńtánẹ́ẹ̀tì wọ́n nílé màmá yẹn kọ́lá àkọ́kọ́ tó kọ́kọ́ máa jóná báyìí mọ iye lé ló ń jóná ládùúgbò yẹn nítorí àsìkò yẹn bẹ́ẹ̀ tí nítorí báwọn yẹn ti fẹ́nu kọ́ ló jẹ́ wọn ó rò pé àwọn ni ẹ wádìí dáadáa o tẹ́ ẹ bá wá wádìí ẹ wá bá ní fọwọ́ ra wọn náà lórí ọwọ́ pé ẹ lọ bẹ́ẹ̀ ni ẹlẹ́ni ilé náà ọyẹ káwọn náà jẹ́ ya ẹ̀ kí ni tí wọ́n ti jẹ́ sáwọn lànàbí tọ́lọ́ sọ Kùránì kalẹ̀ fún ni tí wọ́n yí lásẹ̀ bí ilé rọ̀bì kábẹ́lẹ̀ hikmati wal maw'izati hasana Al-Kùránì ni ẹ pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run with wisdom ọgbọ́n àti wáàsí tó dáa ní kẹ́ ẹ fi pé àwọn èèyàn ẹ̀yin ò ṣe yẹn tán ṣé dandan ní kí gbogbo èèyàn jẹ́ mùsùlùmí ni Islam ní progress jù ní gbogbo ayé àwọn nílẹ̀ Yorùbá Islam ní jágbó ẹ̀ jù kí ló fà ìwà kankankan yìí náà ni bí ìgbà téèyàn mú gbóyó àmọ́ bóyá tíra kan bẹ táwọn èèyàn máa ń kà tí fi máa jọ igbó àwọn òrírú ẹ̀ àgbọ̀ rí àmọ́ rí gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ẹ̀ ń ba Islam lórúkọ jẹ́ ẹ̀yin mu Ọlọ́run àmẹ́yìn ọlọ́pàá àlú yẹn ẹ lọ wádìí o ó pọ́sibù kó jẹ́ pé Ọlọ́run kan fẹ́ fìyà jẹ wọn torí àkọ́kọ́ ni o wọ́n lè mọ̀ nípa ilé màmá yẹn tán sọ náà o ta lẹ́lẹ́rìí tó rí wọn nígbà tí wọ́n dáná sí ilé màmá yẹn ẹ dákun ẹ wádìí o àmọ́ tẹ́ ẹ bá rí ẹ̀rí ẹ má jẹ́ wọn bọ́ ń bẹ̀ ẹ mú wọn gan ẹ mú wọn ní mímú gan ẹ dẹ̀ wọ́n ní jíjẹ tí wọn ò ní tó téèyàn wú ẹ kó lè jẹ́kọ̀ọ́ fáwọn míì tí wọ́n bẹ̀ tẹ́ wádìí o ẹ wádìí kẹ́ ẹ rí òdodo mú dání kẹ́ ẹ má bàa wá tó wá lọ sí Ọlọ́run látara ọ̀rọ̀ wọn Islam ò ní ká fagídí mẹ́nìkan wọnú ẹ̀sìn ẹnìkan lọ bá ànábì níjọ́ kan ó ní mùsùlùmí kan gbáhùn létí nígbà àbòsí ànábì ní kò ní sọbẹ̀ ànábì ní gbá tiẹ̀ padà lójú mi fúnra ẹ̀ ló sọ pé òfòrí jẹ́ ànábì fi ọ̀dà ẹ̀ ànábì sì ní kó tender apology fẹ́ni tó ṣàbòsí fún níjọ́ ànábì wọ Medina ànábì sì àdéhùn wàfíìkọ́tul Medina the charter of Medina ó ṣe pẹ̀lú àwọn ẹlẹ́sìn míì tí wọ́n ṣe mùsùlùmí jẹ́ ń bẹ́ńdẹ̀ àwọn kírísítẹ̀nì Nàìjíríà ní ànábì sign agreement tiwọn lọ́tọ̀ ẹ máa ṣe ẹ̀sìn yín ẹnìkan ò ní disturb yín àwa náà máa ṣe ẹ̀sìn tiwa ẹ̀yin náà ẹ má disturb tiwa náà ẹ má dàlúrú bẹ́ẹ̀ bá dàlúrú àájà ẹ má bẹ lórí ẹ̀sìn yín káà náà má bẹ lórí ẹ̀sìn wa ní ti ń jẹ́ làkún dínú kún wà ní àdín nínú ẹ má ṣe ẹ̀sìn tí káà náà má ṣe tiwa gbogbo ká ẹ máa fẹnu bẹ̀sìn àwọn ẹlẹ́sìn jẹ wọ́n fẹnu bà ẹ̀sìn Islam jẹ́ débi pé ẹ wà àtijọ́ tí mo ti wí tí mo ní tí wọn bá bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ ọ̀rọ̀ Islam àfáà mi ò jókòó yọ ọmọ tún rẹ̀ wò ní pé ṣé tí mo kà tẹ́lẹ̀ kọ́ lélẹ̀ torí wọ́n máa twist gbogbo nǹkan yẹn tí ò ní yé ẹni tó ti kà tẹ́lẹ̀ wọ́n twist ẹ̀ kó lójú ọ̀nà tọ́nà fi sọ̀kalẹ̀ ni torí kíni torí bẹ́ẹ̀ náà ti ń sọ̀tì ẹ̀sìn wọn Kùránì ti sọ fún yín pé ẹ má bú ẹ̀sìn wọn wala yasubbu illa alladhina yad'una min dunillah ẹ má bú ẹ̀sìn wọn ká má padà wá bú Ọlọ́run tìyín náà ẹ̀yin tẹ́ ti yẹ̀yẹ́ gbogbo àwọn àfa àgbàlagbà ní Yorùbá ṣé lórúkọ àwọn afọ wa fi àwọn yẹn lẹ́nu ẹ̀rí bí ẹ ṣe Allah adáyédọ́rùn ẹ̀rí bí ẹ ṣe ń yẹ̀yẹ́ orúkọ Allah lórí íńtánẹ́ẹ̀tì mo sọ rí lórí program yìí bí ọdún 4 sẹ́yìn mo ní kò sí ẹ̀sìn tí ò sí ìbàjẹ́ rẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì òyìnbó ti fi kówó jọ tó o bá fẹ́ wá ìbàjẹ́ íńtánẹ́ẹ̀tì wà láì gbogbo ẹ̀ ní òkú jáde mo ń wá kinní kan nígbà tí mo wà ní London mo ń Google kinní kan mo ń béèrè wípé àwọn forces méjì ni wọ́n ń gbé ayé wọ́n lọ bí mẹ́ta àbí kí náà ń bi léèrè àwọn èèyàn bú ayé àtàwọn èèyàn rí ayé èwo ló yẹ kéèyàn jẹ́ bẹ́ẹ̀ ọ̀dà mi lóhùn ní straight ó ní tó bá jẹ́ pé tòun ni ó ní I will be a bad man èmi ẹ ṣe bad man àáfàá lèmi kò sí tí wọ́n fi wicked man rẹ̀ sí ibi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ burúkú nìyẹn tí n bá ní kó sọ ìdí tó fi fẹ́ jẹ́ evil man tó bá tẹnu bọ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn yóò sòótọ́ ìbàjẹ́ Kùránì wọ́n fúrèmù ẹ̀tọ́ pọ̀ sórí íńtánẹ́ẹ̀tì ìbàjẹ́ Bíbélì kò lóǹkà lórí íńtánẹ́ẹ̀tì ìbàjẹ́ ẹ̀yin traditionalist ṣẹlá ò lè kó tán gbogbo ẹ̀ nígbẹ́ lórí íńtánẹ́ẹ̀tì tó bá wà lọ́bẹ̀ lórí bẹ́ẹ̀ wọ́n rí rẹ lórí íńtánẹ́ẹ̀tì yóò rí bọ́bá wọ́n rí bú lọ yóò rí bẹ́ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ẹ̀ wá jẹ́ àjọ gbé lálàáfíà
àní ikán parapọ̀ wọn máa lé ìrà wọn parapọ̀ wọn máa gíyan Yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ karunu kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. ṣẹ́gbọ́n kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀ o. kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. kí a máa jẹ wàhálà ń bẹ̀bẹ̀. ọ̀nà tí ó gbẹ̀rù wí tó. ó wí tó. mo ní kí ẹ má ṣe kà. má ṣe kà. ọmọ akẹ́wùgbẹ̀rù ìtò oníkí ẹ má ṣe kà nítorí péré lọ́lúwà fi ń sáré. ẹ̀dá ṣe nítorí ọ̀la ẹ̀dá ẹ̀hùwà rẹ̀ nítorí ọ̀la ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀lá àyàfó Olúwa. Oòduà ọ̀kan lọ́mọ gbogbo ilẹ̀ Oòduà Alhaji wa Jubril Dọ̀tun Sanusi olóyè àgbà nílẹ̀ Ìbàdàn bàbá wa Ìlàjì farm gbogbo ọjọ́ tẹ́lù láyé ẹ̀ ní máa padà sí ibú. ó yẹ ọ̀kan lọ́mọ Oòduà yóò jẹ́ sábàbí oríire inú ayé yín. àlékún àgbéga lọ́lọ́run fi ṣe fún yín lábàárìkà Al-Qur'an bàbá wa Ìlàjì farm gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń pọ́n Ọlọ́run lé lára wa Ọlọ́run ọkàn yín lé jù bẹ́ẹ̀ àwọn ọmọ yín ọ̀rá pọ́n lé jù bẹ́ẹ̀ lọ. Ìlàjì farm ọ̀kan lọ́mọ Oòduà ààyè gíga lẹ́ẹ̀tì máa bára yín àìsàn ò ní ṣe yín kò ní sọmọ yín bísínẹ́sì yín ò ní jó rẹ̀yìn nínú ẹni orí ṣe ní Nàìjíríà lẹ́wà ẹ̀ ní jẹni tí wọ́n mọ̀ gbé pamọ́. bàbá wọlá ṣé wà bànà àjọ̀nú ọmọ lè mọ́mù gbogbo ọjọ́ tẹ́ lò láyé ẹni kówó kú àtijọ́ ẹni kálàáfíà kú àtijọ́ ẹni kíyì kú àtijọ́ gbogbo ntọ́nà fi pè yín léèyàn kò ní di ẹ̀yẹ mọ́ yín lára àwọn ọmọ yín ọ̀yàn jújù yín lọ lójú ẹ̀mí yín lálùbáríkà Al-Qur'an. mo ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ gbogbo Muslim Association of Nigeria ní United Kingdom mo ṣàdúrà fún gbogbo yín dojúmọ́ lẹ́mọ̀ wà ní àwọn ọlọ́pàá. bàbá wa Imam Ajíkanlé ní Manchester ọkọ ìyá wa onísàdáàkì ọba tó wí yín tó gbé yín kalẹ̀ kò ní sọ yín dẹni ẹ̀yìn. àná lọ́hùn ló fi ẹ̀bùn fàdà ẹ̀ Ajíkanlé ní Manchester tó fi ní karama kárí ayé ọkọ onísàdáàkì àlóore tó kọ́ fojú kan kó má parẹ́ èyí tó kọ́ fọwọ́ ọba kó má dòfò oore tí bọ̀ lọ́nà tètè ọba Ọlọ́run máa fàwẹ́ yà. ọba Ọlọ́run máa fàwẹ́ yà. ọba Ọlọ́run máa fàwẹ́ yà o. ọba Ọlọ́run máa fàwẹ́ yà. ọba Ọlọ́run máa fàwẹ́ yà. gbogbo ìjọ Sọ̀láàtì Rahman lábẹ́ Imam Nasiruddin nígboro London Ọlọ́run máa dúpẹ́ fún yín jòjúmọ́ ó fi dọ́dọ̀ ọ̀rẹ́ mi pàtàkì bàbá Gẹ́gbòlá gbogbo mùsùlùmí ilẹ̀ South Africa ẹ kú múra wáàsí Ọlọ́run sì rọrùn fún wa àyàmá ará Amẹ́ríkà yìí náà kú múra gbogbo ẹ̀yin tẹ́ ti bá wa sọ̀rọ̀ lórí wáàsí Ramadan ẹ dákun ẹ pé àfáà Ṣehu ẹjọ́ àgírí lórí déètì kọ́mọ́ kọlura wọn wíkẹ̀ndì kan ń bẹ láàrin Ramadan yẹn tó jẹ́ pé mi nílò méjì là nílò Nàìjíríà Sunday nìkan ìkejì bẹ́ẹ̀ ni péjọ méjèèjì ni ó gbà tí nílò Nàìjíríà ẹjọ́ reach agreement èyí tó bá yẹ ká sún fúnra wọn ẹ̀yin lẹ ti ń pè wá tipẹ́tipẹ́ ayẹ̀dẹ̀ gbọ́dọ̀ pè wá ká sọ pé rárá ìbáàjẹ́ weekday ìbáàjẹ́ weekend fún Ramadan àwọn èèyàn ti búùkù rẹpẹtẹ Ọlọ́run gbàdúrà tí yín náà gbogbo ẹni tẹ́ mọ sponsor wá sí wa ní Ramadan à ń retí yín o Ọlọ́run ní dínà mọ́ yín ọlá àti tóbi Al-Qur'an ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe akéwùgbà kó dìdò acres of land tó pọ̀ anílé ẹ̀ àmọ́ bí Nàìjíríà sì rí lásìkò yìí nítawọn èèyàn jẹ ni wọ́n ń wá àmọ́ láàrin ẹ̀ náà ẹ bá wà dòwò pọ̀ ẹ dákun Ọlọ́run kò ní sọ ẹ̀yin náà do nígbà kí ló ń tà ẹ bá wà dòwò pọ̀ á ní 1000 acres of land ibi ẹ bá fẹ́ sí ni ilé táwọn èèyàn fẹ́ tà ó tiẹ̀ wá ya àmọ̀ra lẹ́nu ọjọ́ mẹ́ta àwọn èèyàn sàn dálé jọ ni tó ẹ̀yin tẹ́ra náà Ọlọ́run ó bùn yín láṣìírí o ájì 2025 ẹ tẹ̀lé lé sí Akeugba Gold àgbàdùn ájì náà dọ́gba umra Ramadan ẹ sanwó sí iléeṣẹ́ wa àjọṣe umra àjọ wà ń bẹ̀ ní pẹ̀lú ìyọ̀dà Ọlọ́run
ẹni ń wọkọ̀ ẹni ń wáyà ẹ mẹ́sẹ̀gì WhatsApp number wa 0057818180 láti UK tó fi dé US tó fi dé Arabian country African country gbogbo bẹ̀ náà la níyàwó sí la dẹ̀ lọ́kọ sí ẹ mẹ́sẹ̀gì wa Ọlọ́run provide fún yín. Àwọn ọmọ wa ti wọlé school ẹ mọ́ ọmọ yín wá sí school wa Royal Group of Schools ẹ̀sìn mọ́ ọmọ yín wá sílé ike wa àwọn tí ń gbélé ike kú àlọ́tọ̀ yàtọ̀ fáwọn tí wọ́n ń wá sílé ìwé gbogbo àwọn ọmọ náà wọ́n lá àlùbáríkà jù wá lọ lójú ẹ̀mí wa 0057818180